Yéésù wá ń já níbò kí ló mọ̀ tó ṣe bá ní ìgbàlá fún mi ní bàbá bá kú. Mo ń lọ sùn ní ìgboro pé a ti mọ̀ kó máa ṣẹlẹ̀ ẹ̀jẹ̀. Lọ́jà ní ìdúgbò dáadáa ló bá ló gbọ́ ẹ̀gbà bá mi. Àwọn adájú ìgbà ẹ̀gbẹ́ ọmọ mi fẹ́ ṣe pé ẹ̀ fi sọ̀tọ̀ lóde. Ìjọba bẹ̀rẹ̀ ọmọ kọ́ wà ní aláàárẹ̀. Mo ń lé wá nígbà àwọn tí o mọ̀ ní ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹgbẹ́ gbogbo tó sẹ́rẹ̀ fún wa àtàrà ọ̀nà. Gbogbo àwọn tí ó sẹ́rẹ̀ fún wa àtàrà ọ̀nà. Àṣọ́bà àwọn tó fẹ́ kágbé àtàrà ọ̀nà. Gbogbo àwọn tó fẹ́ kájábọ̀ àtàrà ọ̀nà. Àwọn gbogbo tẹ̀bá rò pátá ló máa ń jẹ́ bẹ̀rẹ̀ yìí. Ṣé gbàgbogbo tẹ̀bá rẹ̀ sí ọ nínú máa ń jẹ́ bẹ̀rẹ̀ yìí. Gbogbo ìjọba aṣọ ìrìn níwájú, a máa ń yọ ọ̀rọ̀ ìgbẹ́ni orí ìrìn lọ́sọ́gbọ́. Níbi láti wà ní ìlú báyẹ̀ bó máa ṣe kúrò ṣe fẹ́ nínú àwọn máa ṣe ìgbòkàn ọdún níṣẹ́ rí. Láàádọ́ ilé ọmọ wá, lórílẹ̀ ìrìnàjò ìbí wá, ẹbí ọgbọ́n àrùn ọdún lábẹ́ kàdé èṣù bàbá. Nínú ọgbọ́n ti ní pọ́ wá sí kan nílẹ̀ ìyàwó. Kíkà ìdájọ́ ìlú ọ̀sìn ní ọdún mẹ́sàn. Gbogbo láyé ìlú ìyẹn ọmọ bàbá ẹ̀ ń gbá láwọn. Let's go! Àbàbà àwọn náà. We are the
I